ní tilẹ̀ ń tọ́lọ̀ mi pé ó ṣàlàyé bí wọ́n ṣe gbé ọkọ̀. Kí ló ló fà á tán fi gbé ọ? Kò sọ ìdí fún mi. ẹ máa bá wa wo ìkànnì Profession Entertainment PSC TV ìgbádùn yín ló jẹ wá lógún. Adébọ̀wálé Sanni. Adébọ̀wálé Sanni. Bẹ́ẹ̀ni. Ọmọ ọgbọ́n ni. Ọmọ Ìjẹ̀bú-Òde. Ẹ̀tọ́mọdún mélòó? 55. Ṣé ìlú Ìjẹ̀bú-Òde lẹ̀ ń gbé ni? Mo ṣe Ìjẹ̀bú-Òde mo ń gbé Ọ̀ṣun State. Ìyàwó àtàwọn ọmọ nǹkan. Àjọ wà ní Ọ̀ṣun State. So kí ló sọ yín dèrò àhámọ́ ọlọ́pàá? Ẹ ṣe gan mo dúpẹ́ púpọ̀. Ẹ wo bí. Ìbéèrè gidi lẹ́bi mi. Ẹni tó jókòó yìí Lárí Adébáyọ̀ mo mọ̀ ní on the 15 ni mo ti mọ̀. Bọ́ọ̀lù kan tó ń pè ní Ẹ́kì òun ló mú èmi àti ẹ̀ mọ́ra. Ìgbà yẹn náà dẹ̀ ni mo ti fojú mi rí gbẹ̀yìn. Ìgbà tó wá di September ní ọdún ìtawà yìí lórí mi ò sí ni mo travel lọ sí Ghana mo dé last year December. Ìgbà tó wá di September mo wá rí kọ́ọ̀kan tó wọlé nọ́mbà yẹn ní sèfù ẹ̀ mo wá gbé kọ́ọ̀ yẹn ó wá lóhùn ọ̀mí wọn ní ta ni ó ní Lárí mo ní látọjọ́ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta o fámìlì ńkọ́ ìyàwó ńkọ́ ọmọ ńkọ́ àṣà ìkìlá bẹ́ẹ̀ ó wá pè mí ó lọ́rọ̀ wà pé àwọn fẹ́ rí mi fún nǹkan kan Ẹ́kì náà pè mí tó fẹ́ kidnap ẹnìkan ní Ogun State báwọn tí lè sọ bẹ́ẹ̀ fún mi ń sìn olóòkè mú ni mo ti gbọ́ nígbà tí ẹ bá ṣe tán ẹ jẹ́ ká mọ ibi tí ẹ ń lọ ẹ tó jẹ́ Lárí àbájọ máa ń sọ̀rọ̀ lójoojúmọ́ ó wà ní iṣẹ́ tán àwọn fẹ́ ṣe yìí o pé iṣẹ́ yìí ò gbọ́dọ̀ lù o pé àwọn fẹ́ pé ọkùnrin yẹn wọ́n ti gbé tẹ́lẹ̀ báwọn ti gbé tẹ́lẹ̀ tó yẹ pé wọn rókò àti àyè ẹ̀ ó wá náà fẹ́ gbé ìyàwó ẹ̀ àti ọmọ ẹ̀ pé torí ẹ̀ kémi pé kí n sọ̀rọ̀ orí fóònù pé mo máa fún mi ní appointment lásìkò tí máa wá bá wọn ní Ìbàdàn mo ní mo ti gbọ́ ìgbà tó di on the 24 ó pè mí ó ní ṣé màá lè make ẹ̀ ní ọ̀túnla ní on the 26 mo ní màá make ẹ̀ ìgbà tó di 25 ó lóun ti wà ní Ìbàdàn pé òun fẹ́ kí n tètè jí dé pé tí n bá jí dé àtètè lọ bí sí ibi tá à ń lọ ní kíákíá tàbá dẹ̀ lọ àlẹ́ ètè padà mo ní mo ti gbọ́ ìgbà tó wá di on the 26 mo kúrò nílé mi ní ìdájí ní nǹkan bíi 5:30 ni mo lọ wọ mọ́tò ní express mo dẹ̀ pé mo ti wọnú mọ́tò òun náà dẹ̀ ní kò sí problem fún àwọn àrètí mi bí mo ṣe dé bá ní challenge ló wà mo dé challenge mi rí ẹ ó wá ní kí n máa bọ̀ ní ìyànà Adé-Ọ̀yọ́ pé mọ́tòsáìkù máṣíìnì ní kí n gùn pé kí n má wọ mọ́tò pé torí wàá lè rí mi ìgbà tí mo dẹ̀ wọ mo gbé mọ́tòsáìkù yẹn Bajaj pé kó gbé mi lọ sí ring road ní Adé-Ọ̀yọ́ hospital road bájẹ ṣe tán lórí ring road ẹ̀ ta tán sọ́nà ìyànà Adé-Ọ̀yọ́ mo kẹ̀rí pé fóònù mi rìn ní bí fóònù mi ṣe rìn ló ní kí n wo islander tó wà wájú kí n sọ̀kalẹ̀ ní ẹ̀yìn islander yẹn mo dẹ̀ sọ̀kalẹ̀ ní ẹ̀yìn islander yẹn mo dẹ̀ ṣe sọ̀kalẹ̀ lẹ́yìn islander yẹn mo wọnú mọ́tò mo kí òun náà kí mi àjọ kíra ló bá ní òun fẹ́ jẹun èmi náà kò jẹun nítorí kò ní jẹ́ ká jọ jẹun àjẹjẹ àmọ́là ní búkà yẹn báyé jẹ àmọ́là tán ní búkà yẹn àwọnú mọ́tò oníjẹ̀búyà Ìjẹ̀bú-Òde ni à ń lọ bàjẹ́ ṣe wọnú mọ́tò ló bá bẹ̀rẹ̀ àlàyé ọ̀rọ̀ pé iṣẹ́ tá a fẹ́ ṣe yìí o kò gbọ́dọ̀ lù o mo lókè ó nítorí bàbá tó ń pè ní Rolac yẹn àkọ́kọ́ tí máa gbórúkọ yẹn rí láyé tèmi nìyẹn mi gbọ́ rí ó sọ bó ṣe pa bàbá yẹn bí wọ́n ṣe gba owó ó nígbà tí wọ́n náà máa gbé owó wá ó náà ní kí wọ́n máa involve ọlọ́pàá ó náà involve ọlọ́pàá ó ní àwọn wa ní kó dá owó yẹn padà pé kí ọ̀rẹ́ bàbá yẹn kan kó gbé owó yẹn wá olóòrẹ́ bàbá yẹn ló wá padà gbé owó yẹn wá ó nítorí máa yẹn ṣagídí wọ́n ní kó máa involve ọlọ́pàá ni wọ́n ṣe pa. èlò ló pe owó yẹn. kò sí owó tí wọ́n gbà fún mi àlàyé tó ṣe fún mi ni mò ń ṣe fún yín ó ní bí wọ́n ṣe pa máa yẹn nìyẹn ara mi ṣe sí olókè kí la fẹ́ ṣe sí ó láwọn fẹ́ pa ìyàwó ẹ̀ àtọmọ mo dákẹ́ ní ìsọ̀kan ó ní bíndò lọ́jọ́ kan tí òun ń lọ lọ́nà Ìjẹ̀bú yẹn náà ní bá ṣe ń lọ ló sọ ó lókè rókù kan títì
kóun nìkan lòun drive onígbò ṣe sáré lọ wo òkú yẹn nìyẹn pé kó má jẹ máàlù yẹn ní onígbà tó ń wo òkú yẹn òun pé kì í ṣe máa yẹn ó ṣàlùkù mi dé kẹ́kọ̀ọ́dé ní on the 26 ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹsàn-án ó gbé mi dé kẹ́kọ̀ọ́dé bàtà dé kẹ́kọ̀ọ́dé a lọ sí roller hotel yẹn mi débẹ̀rẹ̀ ó yà ní ibi tó ti ń ta ẹran lórí express wọ ọbẹ̀ yẹn ó ní hotel yẹn lélẹ̀ o ó ní tóun bá sọ ń sìn hotel yẹn tí kankan bá ṣẹlẹ̀ tó bá rí òun wọ́n á ti mọ̀ pé òun lòun ṣe nǹkan ìgbà tó wá yá ó tún gbé mi lọ sí gbogbo ẹ̀yìn hotel yẹn yíká ó ní bẹ́ẹ̀ lélẹ́yìí o ó ní mo ti gbọ́. ipò kan wọ̀n mí náìpò ó láwọn lọ ní ilé epo yìí ó lọ́jà ní property káàkiri kó wọn bí tí gbogbo property wọn wà wọ́n á ní báwo ni pé ká ṣe ṣe ó lé mi ni ó kù sí lọ́wọ́ nígbà tí ó jẹ́ pé àwọn tóun fẹ́ lò èmi ti pè òun ti bá wọn sọ̀rọ̀ pé ṣùgbọ́n bó ṣe ń suspect ẹni tí mo gbé fóun fún pé kì í ṣe àwọn tó máa ń ṣiṣẹ́ yẹn pé torí èdè Yorùbá ni lè sọ lẹ́nu Yorùbá dẹ̀ dùn ní ẹnu ẹ̀ pé kò Yorùbá kò lọ lẹ́nu ẹ̀ ó ṣàṣọ gbogbo ẹ̀ ó ṣàfún mi ní 5,000 naira pé kí n fi wọ mọ́tò sí ọ̀dọ̀ mi èmi dẹ̀ mọ ọkọ̀ tí máa ṣe nínú mi ìgbà tó di on the 27th mo pe Ìjẹ̀bú-Òde lọ mo pe ọ̀rẹ́ mi kan Babátúndé Yunisa Salami mo ní kó jọ ó máa ṣe ìrànlọ́wọ́ kan fún mi mo ní ìrànlọ́wọ́ tó máa ṣe fún mi ni pé ó máa bá mi lọ sí Roller Hotel ní reception á lọ gba nọ́mbà receptionist yẹn á bá mi gbà yẹn ní kí ló dé mo ní kó má wọrí pé àwọn kan fẹ́ lọ́ọ̀tì sínú hòtẹ́ẹ̀ yẹn ni ìgbà tó dẹ̀ yá ó ti bí yẹn sùn ó pè mí ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n náà di 27 yẹn pé òun ti gba nọ́mbà yẹn kíní commentary card hòtẹ́ẹ̀ yẹn fún máa send ẹ̀ sórí WhatsApp mi ìgbà tó máa send ẹ̀ alẹ́ ló send yìí kíní commentary card yẹn ìgbà tó dẹ̀ send ẹ̀ òní kò sí problem àtọ́ wá wọ́n pé tí bá ní kí n máa pe madam yìí ní alẹ́ kò make sense ìyàwó oníyàwó fẹ́ràn máa pè wọ́n ní alẹ́ gbà tó di ọjọ́ kejìdínlọ́gbọ̀n ní on the 28th ní àárọ̀ mo wá pe reception yẹn lọ fúnra mi gbà tí mo wá pe obìnrin tó gbé fóònù mo ní kó jọ mo máa gbé fóònù fún madam pé mo fẹ́ bá wọn sọ̀rọ̀ ni ó ní nínú òfin tó wà lótẹ́ẹ̀lì òun ò lẹ́tọ̀ọ́ láti gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ fún wọn mo ní kó gbé lọ pé torí nǹkan tí mo fẹ́ sọ fún wọn pé it's between life and death wá lókè òun ti gbọ́ bó ṣe gbé fóònù yẹn lọ nìyẹn kò tó bí ìṣẹ́jú méjì ni gẹ́ẹ̀ pè mí padà ó lóun ti sọ fún madam ó ní madam máa pè mí sínsìn bó tẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ tó hàn gọ̀ bí madam ṣe pè mí nìyẹn wọ́n ní èmi ni Mr. Debo mo ní bẹ́ẹ̀ mo lé mi mo ní orin mo fẹ́ ṣe o kó má jẹ́ kó di bí mọ́ mi lọ́wọ́ o torí ẹnìkan ló pè mí mo dẹ̀ ti rí ti pẹ́ ó láwọn ti pọ̀kọ yín ó lóun fẹ́ pa yín àtọmọ yín ó dẹ̀ ti fi fọ́tò ọmọ yín wọ̀n mí lórí organize àwọn OPC sí hòtẹ́ẹ̀lì yẹn bí Lárí ṣe pè mí nìyẹn ló bá pè mí padà pé hello bàbá pé nǹkan kan ṣẹlẹ̀ mo ní kí ló ń ṣẹlẹ̀ ó ní bẹ́ẹ̀ pé ó làbẹ́ bá anybody sọ̀rọ̀ mo ní mi ìbẹ́ni kankan sọ̀rọ̀ ó ní kankan tí ń ṣẹlẹ̀ nínú hòtẹ́ẹ̀lì ó ní torí òun sọ fún mi tẹ́lẹ̀ pé òun ní insider níbẹ̀ tó ń bóun ṣiṣẹ́ nítorí madam yẹn ti ń kó àwọn OPC vigilante ó ti ń kó ogun ọdún bóyá ó ti mọ̀ bóyá nǹkan fẹ́ ṣẹlẹ̀ mo lè mi ò sọ kankan fún madam kò jáláyé tí èmi ṣe fún mo wà lé ní ọ̀ndì bẹ́ẹ̀ àtọ́jọ́ yẹn náà ọ̀dọ́ ni mo wà lọ́sùn state ó kẹ́ di on the 26 ni àwọn ọmọ mi kò sí iná nepa àlọ́ra petrol ní pé káwọn kankan lórí kébù tá a máa wo program kan ní 8 to 10 àti tan generator ó kù bí 5 minutes ó kù bí ìṣẹ́jú márùn-ún tí a fẹ́ wo program yẹn ní àwọn ọmọ ní ẹnìkan kan ilẹ̀kùn mo lókè mo ní kò sí problem ta ló ń kọlẹ̀kùn wọ́n ní adébáwo ẹ lọ sílẹ̀kùn àwọn láwọn lè ṣí bí lè ṣí bọ́ta tí èmi lọ ṣí ilẹ̀kùn nìyẹn àti mo dẹ̀ ṣí ilẹ̀kùn mo kẹ̀ rí pé lójijì ó di àwọn ọlọ́pàá tí
tí wọ́n dé pé mo wà ní under arrest. Kí ni mo ṣe wọ́n ṣàní kí n mú ọwọ́ mi sí ẹ̀yìn mo dẹ̀ mọ́wọ́ mi sẹ́yìn wọ́n dẹ̀ fi handcuff sí mi ní ọwọ́. Nígbà tó dé arrest mi tó fa handcuff sí mi lọ́wọ́ mo ní plasma television tí à ń wò wọ́n gbé television mi wọ́n béèrè receipt wọ́n gba receipt lọ́wọ́ ìyàwó mi wọ́n arrest mi àti television mi wọ́n gbé mi sínú mọ́tò mo wá ní kán ní sùúrù ìyàwó mi wà lẹ́kùnlé àtàwọn Níbo ni wọ́n ti arrest ní Ìkejì Arákejì ní Ọ̀ṣun state bẹ́ẹ̀ tí mo gbé gbọ̀ngàn ibẹ̀ náà ti arrest mi mo wá pé mo ní kán ní sùúrù kọ́ máa tí ì gbé mi lọ́dọ̀ ọkàn kọ́ jẹ́ káwọn ọmọ mi lọ pé ìyàwó mi wà tọ̀yìn ọmọ mi obìnrin àgbà wọ́n wà ní ẹ̀kúlé wọ́n ṣàmọ́ ẹ tí ó wá gbé mi bí wọ́n ṣe pé ìyàwó mi dé ní àti first daughter mi ẹ bá ní ẹjọ́ láti ìbò ṣé ndl ní àbíta ni wọ́n lọ́lọ́pàá láwọn wọ́n ní Ọ̀ṣun state ní àwọn ti wá wọ́n dẹ̀ ṣe gbé mi sínú mọ́tò mi tó gbé tẹlifíṣàn plasma mi náà sínú mọ́tò. Ìgbà tá a wá lọ nínú mọ́tò mo wá wò pé ká ní Ọ̀ṣun náà ti wá ó yẹ ká ti yà ní Iléṣà ká máa lọ sí Òṣogbo ó ní pé mọ́tò yẹn ò yà pé ọ̀nà Ìbàdàn la face wọ́n tẹ̀ ṣe handcuff mi lọ́wọ́ sẹ́yìn kí ní yẹn dùn mí gan bẹ̀rẹ̀ sí sunkún pé ẹjọ́ tó lọ́ọ́ wọ́n jẹ́ bá mi jiyàn pé èmi ni gbé ká tó wá dé Ifẹ̀ wọ́n wá play gbogbo kíní conversation lẹ́yìn àti yèyé ṣe jọ sọ̀rọ̀ wọ́n play gbogbo ẹ̀ fún mi wọ́n ní kéésì àwọn wa mú mi fún lélẹ̀ mo ní kéésì àwọn wa mú mi fún lélẹ̀ mo lóore ni mo ṣe tí bá gbọ́ kíní tí mi bá sọ báwo lẹ ṣe fẹ́ mọ̀ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ àbí tí n bá mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo fi àdírẹ́sì lé mi sí wọ́n lè fẹ́ mọ ilé mi wọ́n lè tẹ̀lé sọ̀yọ̀rọ̀ tó ń rò ní ó dìgbà tá a bá dé ibi tá à ń lọ Adébàdàn mo tẹ̀lé bóyá ìgbà tí kidnapping office là ń lọ nìbàdàn mo rí pápá kọjá Dùgbẹ̀ lẹ́sẹ̀ wá yé mi pé Abẹ́òkúta ni à ń bọ̀ wọ́n dẹ̀ gbé mi dé Abẹ́òkúta ní òru ọjọ́ yẹn wọ́n fi mí sínú sẹ́ẹ̀tù pé kí n wà níbẹ̀ tó di ọjọ́ kejì wọ́n pè mí bọ́ síta wọ́n mú mi lọ sí ọ́fíìsì wọn wọ́n wá bi mí pé ìdí táwọn ṣe gbé mi lélẹ̀ pé ìsìn mo ti sọ ọ̀rọ̀ pé ṣùgbọ́n táwọn bá ti rí lárí mú pé kọ́kọ́ tó lè jọ mí nínú ọ̀rọ̀ yìí ni pé káwọn rí ẹ tó jẹ́ lárí yẹn mú mo ní lágbára Ọlọ́run ẹ máa rí mú mo ní nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ni pé torí nǹkan tó mo sọ fún ọlọ́pàá lè jẹ́rìí sí mọ́tò mo ló yẹ kẹ́ ẹ pè mí gbà tí yèyí ti pè mí wọ́n ní ṣé táwọn bá pè mí ṣé ni máa wá mo ní kí ni mo fẹ́ sá fún wọ́n ní nǹkan táwọn sọ fún mi ni pé táwọn bá ti rí mú èmi ni mo máa jẹ ìyà tó wà nídìí ẹ̀ mo ní wẹ̀ lágbára Ọlọ́run mi ì mọ́wọ́ mẹsẹ̀ mo ṣoore ni mo dẹ̀ nígbàgbọ́ pé mi ì ní jẹ́ ìyà tó wà ní ibẹ̀ láti bẹ̀ wọ́n ní kí n kọ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ṣe jẹ́ ó ṣe mo lè kọ mo ní mo lè kọ mo kọ statement everything gbogbo ìgbà yẹn wọ́n wá pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láàrin ìgbà tó yá mo rò bí wọ́n gbé ìyàwó ẹ̀ wọ́n tó gbé ìyàwó ẹ̀ ó ń pè níbi ìbàdàn táwọn ọlọ́pàá máa gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọjọ́ kan ló pè níbi ọ̀gá adélé ṣìtì yẹn wá pé ó pè mí pé kí n wo miss call pé almost 30 miss call pé ẹ́kì náà ti pè mí àwa bọ́ sọ́fíìsì kan ní bíbá àwa ti gbogbo window mo wá pé òun padà kó gbé mo wá pé ẹ́kì wá gbé ẹ́kì wá ní kí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n àyàwó dẹ̀ ẹ̀ ń jáde àbá wa à ń pè yẹn ẹ̀gbẹ́ fóònù mo ní kó má bínú pé jẹnẹrétọ̀ mi ti bàjẹ́ ẹ tí mo jẹ́rọ̀ bá ní sọ̀rọ̀ mi fún kó bá mi ṣáàjẹ̀ mo gbé sí silent kó má lè pariwo ìgbà tílẹ̀ mọ́ ló tó gbé fóònù wá fún mi mo dẹ̀ rí miss call ẹ̀yìn méjèèjì ní orí fóònù police station lè ti sọ bẹ́ẹ̀ police station mo ti sọ àwọn ọmọ ọlọ́pàá ti mú mi mo á ní mo rí miss call nítorí ẹ̀ ni mo ṣe mo ti rí sí ojú mi báyìí mi ì bá ṣe kọ́kọ́. ìbá rí ìṣẹ̀lẹ̀ tọkọ wáyé. ẹgbẹ́ ìwọ̀n làtọ́ wáyé wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ 2015 mo ti rí last wọ́n dẹ̀ ti bí wálé ní ibì kan tó sọ pé 2015 láti jọ ríra báyẹ̀kẹ́ ríra ní September yìí ni 2015 mo ti fojú mi kan gbẹ̀yìn mi ìgbà yẹn láti fojú kanra gbẹ̀yìn tí mo ti fojú mi rí mo ẹ̀ṣẹ̀ rí ní September lọ́dún yìí. sọ kí lẹ retí látọ̀dọ̀ ìjọba. sá. kí lẹ retí látọ̀dọ̀ ìjọba. tí mo retí. kọ́ tún mi sílẹ̀ ni torí ó lè mi ṣe torí mi ṣe ká torí mi mo fi tó obìnrin yẹn létí ṣe bí ọ̀rọ̀ tí mo fi tó obìnrin yẹn létí òun náà fi mú àdírẹ́sì tó fún wa mú mi nínú ilé mi ká lè lò sọ fún màdàm tí mo dákẹ́ ẹnu bẹ́ẹ̀
tí kan wá lọ ṣẹlẹ̀ kí ni mo fẹ́ sọ tó bá padà sọ pé ó sọ fún mi pé mi sọ. ṣé ilé júwe àdírẹ́sì yín fún. èmi ni mo sọ fún wọn pé kan rẹ́gísítà nọ́mbà mi MTN ni pé wọ́n á rí àdírẹ́sì ibẹ̀ pípẹ́ ni mo gbé ní Ọ̀ṣun state ó wà nínú conversation wa kọ́nà kí ni lọ́dọ̀ madam kọ́ńpìlẹ̀ ohun tí mi sọ lèmi sọ fún madam mi ẹ̀yẹn madam dẹ̀ ṣì wà láyé wọ́n dẹ̀ ṣì lè gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìkọ́ tí mo bá wọn sọ gbogbo ẹ̀ ní ọmọ agbọ́mẹ̀. wọ́n á ní ìsìnká plan pé kí lorúkọ ọlọ́pàá mi wá bèèrè pé kí lorúkọ ìlú ọ̀dọ̀ wa mo ní tó bá ti ní ìkejì ara kejì ibẹ̀ ni mo ti wá pe Larry kò wá gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìgbà tí ò wá gbé mo wá pe Ẹ́kì wá pè mí padà ìgbà táwọn ọlọ́pàá náà dẹ̀ ni àjọ dúró ní alẹ́ ọjọ́ yẹn Ẹ́kì ṣe pè mí padà mo wá ní Larry tó náà mẹ́bàá wọn pè é sí àwọn ló máa pè mí kò pẹ́ náà tí mo pẹ́ kìtàn ni Larry pè mí padà bó ṣe pè mí padà nìyẹn nígbà tó pè mí báwo lẹ mo ní kò sí problem oníṣẹ́ àlàáfíà ni mo ti mo wà mo lálàáfíà ni ó ní kí n gbé ọ̀bánisọ̀rọ̀ fún ìyàwó mi kún kí ìyàwó mi lọ mo dẹ̀ gbé ọ̀bánisọ̀rọ̀ yẹn fún ìkan nínú àwọn ọ́físà obìnrin ìyẹn ṣe bí ìyàwó mi ìyẹn náà wọ́n wá kíra wọ́n jọ sọ̀rọ̀ ẹ̀kọ́jọ́ mẹ́ta kìíní kan ìgbà tó wá yá tí mo wá gba fóònù tí mo gbóhùn sọ̀rọ̀ tẹ́kí náà pé ọlọ́pàá wọn balẹ̀ sí pé ọ̀dọ̀ mi wà safe pé kò sí problem kankan àwọn ọ̀dọ̀ pé bíbá ilé mi wà mà tó ṣàyà tó di èmi wà nínú cell wọ́n wá gbé mi jáde ní on the 14 bàtà wọ́n gbé mi jáde ọ́fíìsà Sayid wá gbé mi jáde ok àwọn ló wá gbé mi jáde ọ́fíìsà kan ló wá gbé mi jáde wọ́n gbé mi lọ sí ọ́fíìsì anti-kidnapping láti má dẹ̀ débẹ̀ mo bá rí Larry ní ọ́fíìsì ọ̀gá IPO ló dẹ̀ ṣe rí mi ló wà ṣọ́ ọ̀gá wa bí mi pé ṣé o mẹ́ni ó lóun mọ̀ mi. wọ́n ti mú Larry nígbà tí wọ́n fi ń bá wọ́n ń ṣẹ̀mí lọ́jọ́ yẹn ní on the 14 ní November yìí wọ́n wá mú mi lọ síbẹ̀ àtẹ̀jọ́ mo dẹ̀ sọ pé mo mọ̀ wọ́n dẹ̀ ní kí n ṣàlàyé tí mo ṣe mo dẹ̀ tán láyé yẹn náà ṣe kò jẹ́ bí. báwo ló ṣe jẹ́ èyí ni Larry bá sọ̀rọ̀ pé wọ́n fẹ́ kidnap ìyá àtọmọ. ìbéèrè tẹ béèrè yẹn tán ìgbà tó sọ fún mi mo bí pé àwọn tẹ́ ẹ lò ní àkọ́kọ́ níbo lọ wà ó ní kí n gbàgbé pa ẹ̀ ó ní àwọn ṣáà mọ̀kàn táwọn ń ṣe ọlọ́run tó máa mú wọn ni torí tẹ́lẹ̀ bá sọ fún yéèyé sí ti mo silent tí mi sọ kọ́kọ́ jáde bí nǹkan tó máa ṣe ṣe. àjọṣe wo lẹ́yìn àti Larry. ẹ̀yin àti òjò ní àjọṣe kankan rí ní ayé àti ọ̀run. nígbà tẹ́ ti jọ mọ́ra nígbà tẹ́ orí ọwọ́ wo lẹ fi jọ mọ́ra tẹ́lẹ̀. Ẹ́kì ni mo ti mọ̀ tẹ́lẹ̀ mo mọ Ẹ́kì yẹn tú ọ̀rẹ́ mi tó ní àwọn tó máa ń fi ilé ṣe áyà tó máa fi ilé rent Ẹ́kì ni mo mọ̀ dáadáa. kúrò ní adéfisọ. èèlò ló náà máa fún yín. ní ìbéèrè £1 kọ̀ọ̀kan ní ọwọ́ ẹ̀ ṣùgbọ́n ó ní àwọn tó bá fẹ́ ṣe tábà kọ́ máa sùn sí òtẹ́ẹ̀lì tó tó lóbìnrin àtìgbà tí wàhálà yẹn ti ṣẹlẹ̀ sí ọkọ wọn pé ní òtẹ́ẹ̀lì ni wọ́n ń gbé gbogbo ẹ̀rọ dẹ̀ ni mo pe ìyá yẹn náà tí mo ṣàlàyé fún láti òkè délẹ̀ tí mo tẹ̀ sọ pé nọ́mbà yìí ni mo fi rẹ́gísítà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé wọ́n á fi gẹ́ẹ̀tì mi lẹ́nu ìgbẹ́ rẹ́gísítà nọ́mbà mi nìyẹn tí bá fẹ́ ṣiṣẹ́ mi lè mú rẹ́gísítà nọ́mbà mi kí n máa fi pe èèyàn láíláí mo sọ fún wọn bẹ́ẹ̀ pé rẹ́gísítà nọ́mbà mi òun ni mo fi pè wọ́n wọ́n tẹ̀ béèrè agbolé mi níjẹ̀bú ni mo sọ agbolé mi wọ́n ní sùkúù ni mo lọ èmi àti wọ́n jọ sọ̀rọ̀ tó pọ̀ gan lọ́jọ́ yẹn tó fi mí ní ìbéèrè tó pọ̀ lọ́tún nísìnyí. nígbà tẹ́ fi wà ní Ìjẹ̀bú Òde. bẹ́ẹ̀ ni sà. tẹ́ mọ̀ kí ni Larry sọ fún yín pé ó fà á tí òun fi fẹ́ tó fi gbé ọkọ lákòókò tó tún fẹ́ gbé ẹ̀rọ. àlàyé tó ṣe fún mi ní tilẹ̀ tọ́lọ̀ ni pé ó ṣàlàyé bí wọ́n ṣe gbé ọkọ. kí ló fà á tán fi gbé ọkọ. kò sọ ìdí fún mi ní tilẹ̀ ní tọ́lọ̀. sẹ́yìn béèrè ìdí. ṣé mi ohun tẹ́mi béèrè ní ọwọ́ ẹ̀ ni pé ìgbà tí ẹ gbé ọkọ tán kí ni ìyá àti ọmọ ṣe ìwọ́n dẹ̀ fi yé mi wípé ẹ fẹ́ dì pẹ̀lú wọn ni èmi náà dẹ̀ fi ṣírò ara mi ìgbà tẹ́ ti padà lọ sọ pé wọ́n ṣe tán fẹ́ dì pẹ̀lú. kò sọ kankan fún mi ṣùgbọ́n gbà tó máa kọ ìwé tiẹ̀ níbà ó ní wọ́n máa kíkì àwọn ọmọ tó ń ṣiṣẹ́ lábẹ́ wọn ní ìkan gbólóhùn tèmi pẹ́lẹ́mẹ̀ tó kọ nígbà tí ìyá yẹn wá sí bíbà fúnra àwọn tó wá sí bíbà náà di 16 ní November tí wọ́n wá
ó sì ọ̀gá tó jọ̀gá pátá gan lè ṣẹlẹ̀ rí sí wọ́n jọ pé wá dúró báyìí ni àti ìyàwó ẹ̀yìn náà wọ́n jọ pé wá dúró ni. ẹ ò ṣe sọ fi tó àwọn agbófinró létí ká ní lóòótọ́ ni ẹ fẹ́ ní ọjọ́ pé òkè ẹ fẹ́ kó bá wọn. bí ẹ fi tó agbófinró ṣùgbọ́n ẹ̀rú bẹ́ẹ̀ ni dídí mi fi tó agbófinró ni pé màmá lè mi pè lọ n tẹ sọ fún ìyá yẹn ní tó máa ọlọ́pàá ṣe máa yọ yìí ó wà nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ bá gbọ́ lé ẹnu nǹkan tí màá ti yìí yọ sọ mo ní tó bá pe ọlọ́pàá tó ọlọ́pàá yìí tàbí mo ní ìrìn àjọjú mo ní ẹni tó bá mi sọ̀rọ̀ yìí mi mọ yẹ ṣùgbọ́n ẹ́kì mo mọ ẹ́kì ló mú mi mọ̀ mi mọ yẹ mi mọ ọmọ ẹ̀ ṣùgbọ́n ẹ́kì tó mú mi mọ̀ ìgbà táwọn ọlọ́pàá ń bi mí pé báwa ṣe lè rí ẹ́kì mo ní tèmi bá bẹ́kì lórí fóònù pé mo fẹ́ rẹ̀ ni wọ́n ní báwọn mo ní ìgbà míì ó lè dájú gbogbo mo wà ó jẹ́ bóyá bíi mọ́kànlá ó lè mọ̀ bóyá yé tí súnmọ́ bẹ̀ tó ní bàtà lòún gbé ó lè nà ẹ̀gbọ́n ẹ̀gbọ́n tó yìí níbi tí yẹn á dẹ̀ wá bá mi ṣùgbọ́n gbà tó ń sọ fún àwọn ọlọ́pàá pé ká lo sísítẹ́ẹ̀mù yẹn àwọn ọlọ́pàá láwọn ò gbà nítorí mo lè fi yẹn kí n fi sá lọ pé àwọn ọmọ ọ̀nà táwọn máa gbà táwọn fi ṣe iṣẹ́ àwọn. ohun tá a gbọ́ ni pé ẹjọ́ ṣe ọ̀pẹ́. orúkọ yín mà. orúkọ mi ni Òkèrèkè Olúfúnmiláyọ̀. ṣé orúkọ ọkọ yín ni oúnjẹ Òkèrèkè? orúkọ ọkọ mi ni ọkọ tí wọ́n kọ́kọ́ fẹ́ tí mo fún wọn fún sí orúkọ ìyàwó ìṣẹ̀lẹ̀. ọmọ boni. ọmọ Èkìtì ní Ìkẹrẹ Èkìtì. ọmọ ọdún mélòó ni? 37 years old. òkèlè ta lọkọ yín lọ́wọ́lọ́wọ́? Mr. Ọláníwájú Adébáyọ̀. ṣé òun náà ló wà lẹ́gbẹ̀ẹ́ yín? òun ló wà lẹ́gbẹ̀ẹ́. òkèlè sọ yín dèrò àhámọ́. mo ń ṣiṣẹ́ ní Top Speed Investment níjẹ̀bú-Òde as manager ibẹ̀ tó tó di pé mo wá bá ọkọ mi pàdé ní 5 years ago. ìgbà lẹ ti ń ṣe ní iléeṣẹ́ yẹn? láti 2013. kí ni wọ́n ń ṣe ní iléeṣẹ́ náà? à ń ta building material tó mọ̀ kan tó ní ṣe pẹ̀lú ilé so ibẹ̀ ni mo wà. ẹ jẹ́ manager wọn bẹ̀? mo jẹ́ manager ibẹ̀ kó tó di pé màtọkọ mi wá pàdé ní 5 years ago tó wá bá wa rọjà as customer so ẹ̀yìn bá ká pàdé bíi a year after so wọ́n wá sọ fún mi pé. ọdún wo lẹ pàdé? 5 years ago ni. 2017. yes 2017 so ìgbà tá wá pàdé bíi a year after ó wá sọ wípé kí n kúrò ní ibi iṣẹ́ yẹn pé n lè bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn náà láyé ara mi pẹ̀lú iye ọdún tí mo ti fi bá wọn ṣiṣẹ́ bẹ̀. ṣé gbàtẹ́ pàdé yẹn náà lè fẹ́ ra? a year after ni mò ń sọ ìgbà yẹn náà níwádìí pé a fẹ́ ra bẹ́ẹ̀ so wọ́n wá ní pé kí n fi iṣẹ́ yẹn sílẹ̀ ńgbà yẹn pé kí n lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìwọ̀nba nǹkan tí mi náà fi lè bẹ̀rẹ̀ láyé àgbọ̀n òun náà wà sọ́pọ́ọ̀tì nígbà yẹn bẹ̀mí wá lọ sọ́dọ̀ ọ̀gá mi mo wá ṣàlàyé fún ọ̀gá mi wípé ọ̀gá mi ní pé ọkọ mi ní pé kí n fi iṣẹ́ sílẹ̀ ó ṣàjìjà láàrin èmi àti ọ̀gá mi ń gbà yẹn. ká lọ́gá yìí. Ọ̀túnba Àbáyọ̀mí Smith Ajayi. ṣé òun ló ní ilé iṣẹ́ yẹn? òun ló ní ilé iṣẹ́ yẹn tòbá yẹn ni ọ̀wọ́ wá bá mi jà wípé mo ti bímọ méjì pé ṣé kì í ṣe ibi iṣẹ́ ọ̀wọ́ náà ni mo ti bá ọkùnrin yẹn pàdé wípé tó bá ní nǹkan tọkọ mi fẹ́ ṣe fún mi wípé ṣèbó níyàwó lé pékélé tí mi ò jẹ́ kí tí mi ò ṣe wà ní ibi tí mo ti ń ṣiṣẹ́ tó bá dẹ̀ ní tó bá fẹ́ ṣe fún mi kó máa ṣe fún mi sínsìn mo ti bímọ méjì tẹ́lẹ̀ tó ìgbà tó wá yá ọ̀rọ̀ yẹn ṣáà wà ń lẹ̀ pé ọ̀gá mi wá pe àwọn òbí mi lọ wọ́n wá bá wọn sọ wípé kí ló dé tí mo ṣe wọ́n ṣe máa jẹ́ kí n lọ bẹ́ẹ̀ yẹn pé ṣé mo ní wàhálà kankan pẹ̀lú àwọn àbọ̀ wọn ní wàhálà kankan. níbo làwọn obìnrin yẹn wà? Ìjẹ̀bú-Òde náà lọ wà. ṣẹlẹ̀ pé wọ́n kidnap ọ̀gá mi lẹ́yìn ìgbà tí kíní yẹn ti ṣẹlẹ̀ sí ẹ̀yìn díẹ̀ ọkọ mi tún wá pè mí wípé òun sọ pé kí n kúrò ní ibi iṣẹ́ yẹn. báwo ni wọ́n ṣe kidnap ọ̀gá yẹn? mi ò mọ bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ aṣáàgbọ̀ pé wọ́n kidnap ibi iṣẹ́ náà ni mo wà lọ́jọ́ yẹn torí mo wà nínú oyún ni mo sùn ní ọ́fíìsì so mo wá jẹ́ láti pè wọ́n fún ọ̀wọ́n transaction kan as manager fún àwọn customer sanwó wọlé mo ṣàwárí pé wọn ò gbé call títí so ìgbà tó wáyá mo wá pe pa náà pa ò gbé call náà pa ọ̀gá mi so ìgbà tó later ó ti wá bọ́ sí ọwọ́ ọ̀sán bí pa ṣe wá pè mí yẹn wípé ọ̀wọ́n miss call mi mo wá ní mo fẹ́ confirm ọ̀wọ́n payment kan ní tí customer ṣe wọ́n wá sọ fún mi pé ṣé mi ò gbọ́ ni pé wọ́n ti kidnap Ọ̀túnba ní àárọ̀ ní ilé wọn wọ́n á béèrè pé àkóṣà kan lè pariwo wọ́n wá sọ pé kò tí ì
fa ariwo pé tí mi fi mọ̀ ẹ́ bá jẹ́ pọ̀ mọ̀ èèyàn ò tí ì mọ̀ tó ìyẹn ni bí mo ṣe mọ̀ pé wọ́n kidnap ọ̀gá mi nìyẹn ṣùgbọ́n tó ti wá di bí oṣù bíi mélòó sẹ́yìn. kí lẹ ṣe nígbà tẹ gbọ́ yẹn ní àárín ìgbà tó kidnap ọ̀gá yẹn. nígbà tí mo gbọ́ náà gbogbo wa náà la jọ mọ̀ ní gbogbo àwọn ibiṣẹ́ tó dójì pé wọ́n wá jẹ́ kí gbogbo wa mọ̀ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ torí gbogbo èèyàn ti wá gbọ́ngbà ìgbà tí mo dẹ̀ délé náà mo wá ṣàlàyé fún àwọn òbí mi náà wọ́n wá ní pọ̀ wọ́n ti gbọ́ngbà tọkọ mi náà dé mo sọ fún wọn pé mo gbọ́ pé wọ́n ti kílẹ̀ torí àwọn ti wá travel báyìí wọn ò sí pẹ́ dùn mí gbà yẹn mo wá pè wọ́n lórí fún wọn lọ sí Èkó torí mo ní ìyáálé ṣe ibẹ̀ ni wọ́n wà tí mo ti pè wọ́n pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ nígbà yẹn wọ́n á ní nígbà wo nìyẹn wọ́n á nílé ní náà ni mo ṣe fún tó bá ṣe yọ sọ̀rọ̀ ìyẹn ní lẹ́yìn ìgbà yẹn àṣọ kọ̀ọ̀kan lè lórí mi ò gbọ́ kọ̀ọ̀kan rẹ̀ bá mi sọ kọ̀ọ̀kan mọ́ so ìgbà tó wá di bí oṣù bíi mélòó lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ sọ fún mi pé ó ti bọ́ sí time December gbà yẹn ó wá ní pé kí ní ẹ̀ṣẹ̀lẹ̀ September gbà tó wá di December lọ́wọ́ sọ fún mi pé kí n resign pé kí n fi iṣẹ́ yẹn sílẹ̀ pé ṣe bí. kó tó dé bẹ̀yẹ nígbà tí ẹni ẹ̀ gbọ́ kọ̀ọ̀kan mọ́ lórí kidnapping. a gbọ́ pé nǹkan tí mo gbọ́ pé wọ́n ní kán mú owó wá wípé kán lè pé kán máa fi release wọn àbí nǹkan kan ó bá yẹn so wọ́n ṣáà ni wọ́n gbé owó lọ so gbogbo yẹn náà mo máa ń pe ìyàwó ọ̀gá mi náà pé báwo dẹ̀ ni mọ́mì kìíní kan wọ́n á tún wá ń sọ ọ́n báyìí náà pé ṣé a lè publicize pé kílé tí a publicize ni mọ́mì wọn dá mi lóhùn wípé àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó máa fẹ́ mú ariwo dání pé wọ́n ti ń ṣiṣẹ́ lé lórí létà àgbàdo wáyé aláṣẹ wa gbọ́ wípé wọ́n ti bá gbé owó lọ fún ọ̀wọ́n pípù yẹn pé bọ̀ lẹ́yìn ìgbà tó tún gbówó pé ká máa pray pé Ọlọ́run á jẹ́ kán lè release wọn so tó fi di pé àdẹ̀wà gbọ́n kankan pé bóyá ni wọ́n wá sọ pé kóun náà kọ statement pé kí ló mọ̀ nípa. ẹ̀yin àtọkọ yìí lẹ́jọ́ wá lọ́jọ́ Monday. èmi àti ọkọ mi pẹ̀lú lọ́ọ̀yà lájọ wá lọ́wọ́ sọ wípé kí ló mọ̀ nípa ọ̀rọ̀ ibi iṣẹ́ mi wípé kóun náà kọ statement lórí ọ̀rọ̀ ibi iṣẹ́ mi òun wá kọ statement so wọ́n pàdé wá sọ pé kí n bọ́ síta àtèmi àti lọ́ọ̀yà pẹ̀lú dáàdì mi àti mọ́mì mi náà àwa bọ́ síta ló fi wá jẹ́ pé òun àti OC àtọ̀wọ́n IPO yẹn lọ́wájọ wà ní ilé so létà àgbà tó ti wá ń pẹ́ tí a rí ẹni tí tá a gbọ́n kọ̀ọ̀kan láwá wọlé padà ni mo rí pé dáàdì mi wọlé lèmi àti àwọn lọ́ọ̀yà náà wá wọlé pé kí ló ń ṣẹlẹ̀ lọ́ fi wá sọ fún wa wípé kidnapper ni ọkọ mi ni mo wá sọ pé rárá pé mi ò rò bẹ́ẹ̀ àbí pé kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ sọ pé kí n má wọlé pé ṣé mo rí ẹni tí wọ́n mú wọlé ń sìn láti lọ bá ọkọ mi pé ẹni tí wọ́n jọ ń ṣiṣẹ́ nìyẹn ni ó sì wá sọ wípé báwo ni ìpé kò sí bó ṣe fẹ́ tó máa dìtẹ́ mi ni pé since tó ti jẹ́ pé kí ní ẹni ṣe pẹ̀lú mi pé ẹni tí wọ́n kidnap pé ìyàwó ọ̀gá mi àtọmọ ẹ̀ lọ fẹ́ kidnap pé so kí ní yẹn kọ pé mo wà involve pé so wọn lè bẹ́ẹ̀dì pé kọ́ máa dìtẹ́ mi náà ni so ibẹ̀ ni mo ṣẹ̀ ti ń gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ibi tó ti wá ń gba statement ní ẹnu ọkọ mi lọ́wọ́ ọkọ mi tó ń kọ statement ni ó sì ti wá pè mí wípé ǹjẹ́ ọkọ mi fìgbà kankan sọ̀rọ̀ létí mi wípé nǹkan tó jọmọ́ kidnapping mo wá ní bẹ́ẹ̀ ni mo ní ọjọ́ yẹn pé ọjọ́ kan dá mi dúró ní ibi iṣẹ́ wípé kò sí around pé mo lọ sọ́dọ̀ àwọn parents pé ọjọ́ kejì bí ọjọ́ kẹta lọ́kọ̀ pè mí lórí fóun pé ṣé ojú mi dẹ̀ ti jansen pé ọ̀wọ́n ní pé kí n kúrò mi ò kúrò lọ́dún mẹ́rin sẹ́yìn pé ọdún méjì sẹ́yìn nígbà tọ́rọ̀ ọ̀gá mi tún ṣẹlẹ̀ pé mi ò tún kúrò ní ibi iṣẹ́ yẹn wípé ń sìn yìí pé ṣùgbọ́n òun lọ jẹ mí ní sálárì ń sìn pé ṣé mo rí bí wọ́n ṣe ń ṣe fún mi àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn wọ́n ṣàn dákẹ́ lórí fóònù bó ṣe wá sọ fún mi pé ń sìn pé àwọn èèyàn ló máa ń kọ́yàn ní oró téèyàn fi máa ń ṣe ìkà báwọn èèyàn náà ló máa ń kọ́yàn lóró tó máa fi ń ṣèkà wípé tí wọ́n bá wá gbé ìyàwó ọ̀gá mi àti ọmọ ẹ̀ ń kọ́ èmi wá pariwo lórí fóònù pé fún kíni tí èmi sọ ẹ̀ ló wá sọ pé ókè pé òun kàn ṣàìtẹ́ as example bóun ṣe bá mi sọ̀rọ̀ ni mo wá ní rárá o ó kàn lè sọ pé òkè ọkọ mi wá kọ́ ti fóònù lọ́jọ́ yẹn lẹ́yìn pé ó kàn sọ ní ọjọ́ yẹn kò bá mi sọ́mọ́ kò dẹ̀ sí nǹkan kan tó jọmọ́ bẹ́ẹ̀ tí ọjọ́ yẹn ni mo ṣẹ̀ ẹni tí wọ́n á ń gbọ́ gbogbo nǹkan tí mò ń gbọ́ ní ọjọ́ ta fi wá ní Monday yẹn ṣùgbà tó wá di pé ìgbà tó fi ń kọ sí ìlú fóònù mo ní sọ ọjọ́ tí mo wá ń go through fóònù tí mò ń wo fóònù tí mo àkànjọ wà nílé tí mò ń wọ àwọn pictures àti gbogbo ẹ̀ lórí fóònù ọkọ mi wá ń bèèrè lọ́ọ̀ mi pé ta ni ìyàwó ọ̀gá mi gan pé òun ò dá ìyàwó ọ̀gá mi mọ̀ ibẹ̀ ni mo ti wá fi
picture ìyàwó ọ̀gá mi ọwọ́ náà ọmọ ẹ̀ náà kọ́ mo kàn fi wọ̀n wọn lórí fóònù ọjọ́ yẹn náà ni ó rí picture ọ̀gá mi náà ní orí fóònù pàtẹ́pẹ́ mo fi àwọn pictures àwọn èèyàn tó wà lórí fóònù ọkọ mi sọ wá mí lọ́dún pé báwo ló ṣe dé orí fóònù ọkọ mi tó fi di pé ọkọ mi ní picture ìyàwó ọ̀gá mi àtọmọ ẹ̀ ní orí fóònù mo á ní mi ò mọ̀ gbàtọ́ lè gbè lọ ọ̀pọ̀lọpọ̀ wá sọ pé òun screenshot ẹ̀ lórí fóònù mi ni so ibi tí mo mọ kinní yẹn dé nìyẹn. báwo lẹ ṣe kí lẹ mọ̀ nípa ọ̀rẹ́ ọkọ yìí tó. mi ò mọ̀ wọ́n mi ò rí wọn rí ọjọ́ tí a wá ní Monday yẹn pẹ̀lú lọ́ọ̀yà ni mo ṣe ń rí ẹni yẹn pẹ̀lú ẹ̀ mi ò rí wọn rí mi ò mọ̀ rí wọn náà dẹ̀ mọ̀ mi rí. iṣẹ́ wo lọkọ yìí ṣe nígbà tẹ̀fẹ̀. nígbà tí mo fi mọ̀ wọ́n máa ń travel ni tó yẹ pé wọ́n máa ń kó ọjà lọ sí láti wharf wọ́n máa ń kó àwọn fridge freezer àti provisions àwọn foodstuff lọ́ máa ń kó wá kó tó di pé wọ́n wá sọ fún mi pé ọ̀wọ́ fẹ́ kọ́ hostel tó fi wá ra materials lọ́wọ́ wa tẹ̀yìn ìgbà yẹn náà nǹkan yẹn náà lọ́tún lè ṣe títí tí mo ṣe mọ̀ tó bá ti travel wọ́n á dé wọ́n kó ọjà lọ sí wọ́n tó bá dẹ̀ ti tà tán èyí tó bá kù náà wọ́n tún máa ń kó wá sí Ìjẹ̀bú-Ìgbò fún mi tèmi náà máa tún tà fún ètò iṣẹ́ tí mo mọ̀ nìyẹn ẹ̀rọ nílò ìrìn àjò businessman tó dẹ̀ máa ń kó ọjà wọlé sí Nàìjíríà. òye wo lẹ rí nípa tó jọmọ́ kájíyàn gbé tàbí wà ipá nǹkan pẹ̀lú ọkọ yìí. mi ò rí nǹkan kan tó jọmọ́ bẹ́ẹ̀ rárá àfi ọjọ́ tó kàn pè mí tó sọ ọ̀rọ̀ yẹn lórí fóònù tí mo dẹ̀ ní rárá so kò tí ẹ jẹ́ kí n rò wípé nǹkan yẹn lè ṣẹlẹ̀ àbí nǹkan yẹn máa ṣẹlẹ̀ mi ò mọ̀ rárá torí kò dẹ̀ sí nǹkan kan mi ìdẹ̀ rí traces kankan tó jọmọ́ bẹ́ẹ̀ ibùn ìgbà kan sọ wípé mo fi. ẹ ti gbogbo àwọn ilé iṣẹ́ yòókù yàtọ̀ síbi tẹ́ ti ń ṣiṣẹ́ tí ó jẹ́ ti ọ̀gá yín tó pè é báwo lọ́kọ́ ń ṣe mọ̀ àwọn ẹ̀ka ilé iṣẹ́ míì gbogbo pé ọ̀gá yín tó tán jí gbé yẹn ó ní ilé iṣẹ́ síbí báwo lọ́kọ́ yín ṣe mọ̀. èmi ò mọ bí ọkọ mi ṣe mọ̀ yẹn torí pé nọ́ọ̀mì tàbá ọmọ abèrè lọ́wọ́ mi náà gẹ́gẹ́ bí ìyàwó pé ibi tẹ́ ti ń ṣe kí lọ́wọ́ kan tí a lè kàn jọ máa sọ̀rọ̀ bí ọkọ àti ìyàwó ní ilé sókè yẹn ò lè jẹ́ kí n mọ̀ bí ọ̀rọ̀ yẹn ṣe lọ. báwo ni ẹ ṣe ń lo àkókò pọ̀ tó báwo ló ṣe ń pẹ́ lọ́dọ̀ yín sí ṣó máa ń. ó máa ń pẹ́ lọ́dọ̀ mi ó máa ń lo 4-5 days lọ́dọ̀ mi kó tó di pé ó travel tó bá dẹ̀ immediately tó bá dẹ̀ ti travel yẹn ó máa drop mi sọ́dọ̀ àwọn parents ó dìgbà tó bá tún dé àtijọ́ máa padà sílé. ṣùgbọ́n náà lẹ sọ àwọn ibiṣẹ́ yòókù àti wọ́n ṣe máa rí ìyàwó ọ̀gá yìí gbígbé fún. èmi kọ́ rárá ẹ lè béèrè lọ́wọ́. ǹjẹ́ gbọ́ sí ikú ọ̀gá yín nígbà kọ̀ọ̀kan jẹ́ gbọ́ sí nígbà tó. ìgbà tí mi ò gbọ́ rárá kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ tí mi ti ẹ̀gbọ́n nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀. ẹ̀yin náà ò dẹ̀ bèrè tẹ́ fi ń ṣiṣẹ́ lọ lẹ́yìn ìgbà yẹn pé ọ̀rọ̀ ọ̀gá wa tó ti ẹ̀dẹ̀ jí gbé ìmọ̀nà yanjú ẹ̀ sí. ṣé ní ibi iṣẹ́ wa. níbi iṣẹ́ tàbí gbogbo alájọ ọmọ àjọ máa ń sọ̀rọ̀ máa ń béèrè lọ́wọ́ ìyàwó ọ̀gá mi náà àjọ máa ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyá sọmọ tó àjọ máa ń sọ̀rọ̀ bọ̀. sọ́jà sọ pé kò tí ì sí nǹkan kan náà pé àdúrà náà ní ká máa gbé. ìyẹn ti tó gbà ó sí. ó ti ń lọ́dún méjì báyìí. sọ̀yìn náà dẹ́ rò pé bí ọdún méjì báyìí yẹn inú ibi tán jí gbé náà ló ṣì wà bí kílẹ̀ ọdún pé. àdúrà kájọ máa ń gbà náà nìyẹn pẹ̀lú ìyàwó ọ̀gá mi pé bóyá pé Ọlọ́run máa ṣe wọ́n ní rírí gbogbo ṣe máa ń gbà ládùúrà náà ní gbogbo wa pátá. ǹjẹ́ ó tàbí tó. rárá sà kò sí nǹkan tí èèyàn tó jọ mọ́ bẹ́ẹ̀ yàtọ̀ sí wípé tó bá ti kọ́ ọjà yẹn dé tó bá dẹ̀ tún sọ pé bí àwọn tún fẹ́ ṣe hostel ẹ̀ tó máa tún sọ pé kóun tún ra material tó máa dẹ̀ tún fi ṣe fún ìlú nǹkan kan tó jọ mọ́ bẹ́ẹ̀. ṣé o máa ń mutí. ọ máa mutí. ṣé ẹ náà máa ń mutí. rárá sà. kí lẹ máa ń mu. any soft drink ṣáá ni máa ń bọ̀ ní orí ní ìmú drink bẹ́ẹ̀ lọ́kọ̀. wọ́n máa ń ṣe fàájì fún yín. hòtẹ́ẹ̀lì wo lọkọ yín ní. hòtẹ́ẹ̀lì wo lọkọ yín ní. wọ́n ní hòtẹ́ẹ̀lì sí Sango Ọ̀tà. àti síbo. ìyẹn nìkan náà mi ò dẹ̀ débẹ̀ rí torí pé mo ní ìyálé tòun àti ìyálé yẹn lọ́jọ́ wà ní Èkó. ṣé nígbà tẹ́ mọ̀ ni ó ní hòtẹ́ẹ̀lì. náà ó ti ní kí ìmọ̀ àti ẹ̀ tó pàdé. ó ti ní ká tó pàdé. ó ti ní ká tó pàdé. kí lórúkọ tẹ́ ẹ̀. The Prime. The Prime ní Sango Ọ̀tà. bẹ́ẹ̀. apá àgbẹ̀ nìyẹn wà. àwọn ló máa sọ mi ò torí mi ò use mọ gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ọlọ́bẹ yẹn. mọ́tò. kí lórúkọ yín. orúkọ mi Larry Adébáyọ̀.
ṣé Larry náà sọ Larry, yes, Larry Adébáyọ̀. ọmọ bo ni Ọ̀ṣun State. níbo ni lọ́sùn Eléṣà. ẹ̀tọ́ ọmọdún mélòó 46 years. mo lẹ́ ń gbé Ìjẹ̀bú Òde. níbo ní Ìjẹ̀bú Òde. Mo lè pa. Mo wà pẹ̀lú ìyàwó mi kékeré lẹ́kọ̀ọ́. níbo lẹ́kọ̀ọ́. Lórí Jàǹkárá Òjòkòrò. òkú ló wá sọ nílé èrò Ìjẹ̀bú Òde. Kọ́ tó sọ mí lèrò Ìjẹ̀bú Òde ni pé mo ní student kan gẹ́gẹ́ bí ọmọ kékeré kan tí ó fẹ́ wọ school gbà kan tí mo wá bá choose àwọn schools kan, so ìgbà tó máa fi sí school tó máa mú tásù ẹ̀ níbi ni wọ́n mú sí, so ó wá pè mí wá rejoice mi, ìyẹn ló prompt tí mo fi wá sí Ìjẹ̀bú Òde láti wá check, so nígbà tí mo dẹ̀ wá check ẹ̀ ló wá sọ fún mi pé Mr. Adébáyọ̀ pé a lot of people ló ń ṣe investment sí bí o pé mi ò lè try kí wọ́n á ṣe hostel sí ọ̀dọ̀ àwọn ní Ìjẹ̀bú Òde bí ní taswed. sọmọ yín ni student yẹn. kì í sọmọ mi, ó ṣiṣẹ́ pẹ̀lú ọ̀rẹ́ mi, so I wa advice ẹ̀. ọjọ́ ọmọbìnrin bẹ́ẹ̀ ṣé ọ̀rẹ́bìnrin yín ni. ni. irọ́. sọ kí ló sọ yín dèrò àhámọ́. ó ṣẹlẹ̀ pé ọ̀gbẹ́ni tí ó dúró Mr. Adébọ̀wálé Sanni mo mọ̀ ní 10 years ago, because mi lè sọ nípa year, so nígbà tí mo mọ̀ ń gbà yẹn mo mọ̀ fún ọ̀rẹ́ nìkan ẹ̀kì, so nígbà tí mo mọ̀ ń gbà yẹn a jọ sọ̀rọ̀ àdẹ̀jọ́ ṣe rọrọ̀ wo. ẹni sọ̀rọ̀ rẹ̀ nígbà tó pàdé wa ń gbà yẹn tó wá, nǹkan tó wá bá wa sọ ń gbà yẹn ni pé òun ní fámìlì kan pé ó ń ṣiṣẹ́ ní Ayọ̀ Babalọ́lá, Joseph Ayọ̀ Babalọ́lá University, pé ọmọ àbúrò mi pé àbúrò ìyàwó mi pé wọ́n dẹ̀ lówó pé bọ̀wọ̀ stingy pé òun fẹ́ kán gba owó lọ́wọ́ ẹ̀ lọ́nà babaláwo, so nǹkan tí mo fi mọ̀ nìyẹn. nígbà yẹn dẹ̀ ni a dẹ̀ introduce ẹ̀ sí àwọn tó lè bá ṣe ń gbà which wọ́n dẹ̀ jọ communicate lórí business ẹ̀ gbà. lẹ́yìn ìgbà yẹn ni ọ̀rẹ́ mi ẹ̀kẹ́ wá sọ fún mi pé òun gbọ́ pé arákùnrin yìí ó ń ṣe kidnapping stuff pé kí n wà careful o. nígbà tó lẹ́sọ̀ yẹ kù. ẹ̀yọ́ ẹ̀mí ẹ̀ introduce ẹ̀ ṣẹ́yìn lẹ́ introduce ẹ̀ sáwọn tó lè bá ṣe. èmi ni mo introduce ẹ̀ sáwọn yẹn. kí ni àwọn yẹn máa bá ṣe. wọ́n máa bá sọ̀rọ̀ lórí fóònù bí babaláwo, máa bá ní ẹ̀ sọ̀rọ̀ lórí fóònù bí babaláwo, so wọ́n dẹ̀ máa bá gbowó lọ́wọ́ ẹ̀, nǹkan tó wọ́n bá ṣe ń gbà ẹ̀ nìyẹn. sọ̀rọ̀ mi yẹ ní sìn. ìdánwò orúkọ àwọn yẹn. mi ò mọ orúkọ wọn, ẹni yẹn gangan pàápàá January. sọ̀rọ̀ mi yẹ ní sìn. so nígbà tá a dẹ̀ wá pàdé tí a pàdé mọ́ for long yẹn tó wá di díẹ̀. tó fún yín ní ara owó tó gbà ní ọwọ́ ẹ̀mí ra àjọ pé ó kankan. kò san ẹ̀san fún yín fún pé ẹ introduce ẹ̀sẹ̀ lẹ́ni tó bá gbowó. kò san ẹ̀san kankan ju pé mo introduce wọn síra wọn, wọ́n dẹ̀ jọ sọ̀rọ̀, ó dẹ̀ máa ń communicate wọn as at that time. okay. so nígbà tó dẹ̀ ti di pé ó wá di ọdún yìí kí incident ìyàwó mi ṣẹlẹ̀ ní iṣẹ́ tó di pé wọ́n kó àwọn èèyàn míì wá síbẹ̀ láti wá take over iṣẹ́ tó ń ṣe. lèmi wá wò lọ́kàn pé àwọn obìnrin yìí má dẹ̀ fìyà jẹ wọ́n. yes, I thought of it in my own mind. mo wá ronú pé ọ̀rẹ́ mi ẹ̀kẹ́ má sọ̀rọ̀ Adébọ̀wálé Sanni yìí pé ó ń ṣe iṣẹ́ kidnapping. ṣé wà pẹ̀lú ìzà? ó ń ṣe iṣẹ́ kidnapping. mo wá pe ọ̀rẹ́ mi yẹn pé ẹ̀gbọ́n tí wọ́n báyìí tó máa ń wá láti Ọ̀ṣun state yẹn pé ṣé o ti ẹ̀gbọ́n olùgbọ́n látọ̀dọ̀ wọn last wá ní ó ti pẹ́ o pé but just of this pé wọ́n rí yàn kan pé tó ń rí yẹn wọ́n béèrè òun lọ́wọ́ ẹ̀ pé ẹni wá sọ pé àbúrọ́dà ni òun jẹ́ pé wọ́n wá drop nọ́mbà wọn pẹ̀lú ẹni yẹn pé but nọ́mbà yẹn wà lọ́wọ́ tòun báwọn náà òun náà ti bá wọn sọ fọ́n tẹ̀ sọ pé kó rí àwọn máa ní kó fún mi nọ́mbà yẹn bí mo ṣe gba nọ́mbà yẹn ni mo fi pè wọ́n lórí fóònù
tí mo dẹ̀ bá wọn sọ pé ẹ̀gbọ́n ṣe máa ń ṣe irú nǹkan báyìí àṣìbí iṣẹ́ tí mò ń ṣe tó mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe dáadáa ni iṣẹ́ tí mò ń ṣe dáadáa ni ó dẹ̀ mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe pé kí ni òun fẹ́ fi báwọn boys wà pé nínú group àwọn boys tó ń lò gan pé ọ̀gá àwọn gan tó jẹ́ níbi ìdá wọn pé tó jẹ́ níbi ìdá wọn dáa gangan kó ṣẹ̀dé láti Ghana ni pé nígbà ìgbà tó dé láti Ghana gan tó ń ṣàlàyé fún pé ara wọn ò yá pé ó yìí sẹ́ndì owó sí òun sọ̀rọ̀ ní yínsà tó sẹ́ndì owó sóhun tó ń fi tọ́jú ara wọn ní òkè o wá jẹ́ bẹ́ẹ̀ máa tó pọ̀ pé ó ní iṣẹ́ kan tẹ́lẹ̀ rẹ fún yín o ní Ìjẹ̀bú Òde o mo ṣàlàyé mo jẹ́ kó yẹ pé Ìjẹ̀bú Òde wọ́n á ní ọ̀tíjọ́ tẹ bá ráyè ẹ jẹ́ kájọ pàdé kájọ sọ̀rọ̀ so nígbà tá a jọ sọ̀rọ̀ yẹn lẹ́yìn ìgbà yẹn ó pè mí ráyè o tí wá sí Ìbàdàn ni mi tí ráyè wá ó máa ń pè mí lemọ́ to confirm this the FBO can get all our communication wọ́n á rí gbogbo bó ṣe máa ń pè mí lórí fóònù yẹn tàbí jọ ń sọ̀rọ̀ wọ́n máa rí so now nígbà tí ó dẹ̀ tí ń pè mí lemọ́ báyìí mo wá wò ókè no problem meanwhile nǹkan tó fà á tẹ́mi fi ń fi reluctant ní gbogbo tẹ́mi ò ti pé ìgbà tẹ́mi délé èmi ò bá yà èmi pè lórí fóònù lòun fi wá pariwo lórí fóònù pé mo sọ mo ní ìran ojú ọjà báyìí pé iṣẹ́ tó ń ṣe báyìí tí o rí dé tó ń ṣe wọ́n ti kọ́ àwọn èèyàn wá sí ibi iṣẹ́ yẹn tó jẹ́ pé gbogbo 10 years tó lò ń bẹ̀ o láti mẹ́rin kankan tó bá délé náà ọ̀pọ̀ ẹ̀ náà ni ló wá ní kíní kan ok inú nǹkan báyìí láwọn èèyàn máa fi ṣe kàdó pé tó wọ́n lọ́gbọ́n lè ní sí pé wọ́n kì í náà rẹ̀ kí ló máa ní àwọn máa jẹ kíní kan kan náà mo ní bó ṣe fíìmù orí fóònù yẹn wà ní òkè èmi tí wàá ní nímọ̀ ẹ̀ pé ohun tí màá ṣe tó ń gan ní wà in support kò sí point fún mi láti ṣe ìkọ́sẹ̀ mi kọ́ ni mo ṣiṣẹ́ ń bẹ̀ ṣẹgẹ́ point nísìnyí now òun wá máa ń pè mí ẹ̀gbọ́n Adébọ̀wálé Sanni ó máa ń pè mí pé káríra wọn á ní òkè ká pàdé Ìbàdàn gbàtà pàdé ni mo fi mú wá hàn àwọn ibi tí mo mú wá sí Roglac pé ibi ni gangan so ó wá lọ́jọ́ yẹn nígbà tá a wá sí tá a ṣe gbogbo mítì tá a ṣe tọ́jọ́ yẹn lòun wá béèrè lọ́wọ́ mi pé pé àwọn bọ́ọ̀sì tó máa wá ṣiṣẹ́ yẹn kí n má wọrí mo ní ọ̀rọ̀ má wọrí gan mi ò fẹ́ wàhálà o ló wá ní. àdéhùn wo lẹjọ ṣe. mo ń lọ síbẹ̀ sà mo ń lọ síbẹ̀ ló wá ní táwọn bọ́ọ̀sì bá máa wá wọ́n máa nídìí surveillance fee mo ní surveillance fee mo ní kí ni gbé wọ́n ń béèrè surveillance fee oníbọ̀sẹ̀ máa ń ṣe ní pé torí gbà tó náà fún Sunday Igboho ní iṣẹ́ pé 150,000 naira ló ń kó Sunday Igboho pé ìgbà yẹn nísìnyí Sunday Igboho kan náà bẹ́ẹ̀ ni ó sọ fún mi èyí tó bá sọ fún mi pé Sunday Igboho ó wá ń gbé àwọn ìgbòdìgbò kò bá wọn ṣiṣẹ́ yẹn bó ṣe fẹ́ later ló ṣe wá introduce àwọn boys tó bá wọn lọ ṣiṣẹ́ àbúrò family ìyàwó òun tó wá láti Amẹ́ríkà tó ṣe wedding ẹ̀ fọ́mọ ní Divine Favour along Ìwòrò lálákíá Ìwòrò ní ọ̀nì ẹ̀ wà pé àwọn bọ́ọ̀sì ló ṣe wà báwọn ṣe pé ìwòrò pé 10 million naira ni wọ́n gbà pé iṣẹ́ yẹn wọ́n ṣiṣẹ́ yẹn pé iṣẹ́ yẹn dẹ̀ ní ìtì gan pé even nínú gúúpù àwọn tó ń ṣiṣẹ́ yẹn pé mọ́pò wà ń bẹ̀ pé ọlọ́pàá méjì ló wà ń bẹ̀ pé táwọn bọ́ọ̀jà bá lẹ̀fẹ́ ṣiṣẹ́ wọn bọ́ ṣe wà yẹn wọ́n máa lọ́ọ̀ sínú hòtẹ́ẹ̀lì yẹn ni pé inú owó ẹ̀ náà ló ti máa lọ́ọ̀ sínú hòtẹ́ẹ̀lì yẹn pé and then pé tọ́mọ̀lẹ̀ ti lọ́ọ̀ sínú hòtẹ́ẹ̀lì yẹn pé tọ́mọ̀ fẹ́ lọ mú kúmọ̀ yẹn gan pé kúmọ̀ yẹn gan kó wà láàrin èrò kó pọ̀ kó ní kíní kan tó máa gbé kọ́rùn pé tọ́mọ̀ ti gbé ìkẹrẹ kọ́rùn gbogbo àwọn tó wà ní premises yẹn wọ́n máa sùn lọ ni sọ̀rọ̀ mi yẹn nígbà yẹn náà nígbà tó wá sọ gbọ́ ọ̀rẹ́ fún mi wọ́n á ní okay if that be the case no problem but ọ̀rọ̀ owó tẹ́ sọ yìí èmi ò ní 200,000 èmi ní owó yẹn lọ́wọ́ but it's because I don't want to give him the money I don't want him to execute the job anymore ọkàn tèmi ti kúrò lórí nǹkan yẹn now nígbà tí ohun wa tó wá tá wá ṣe tán bẹ̀ ní fún ní owó mọ́tò náà kó tó dípa ṣe tán nígbà tá ń bọ̀ wọ́n á yóò ṣe pé àwọn yẹn lórí fóònù ó jẹ́ kẹ́mi explain side mi fún ọ pé mi ò ní owó tó ń béèrè yìí òun ló wá fi pe èèyàn lórí fóònù ó wá pe nìkan lórí fóònù
wọ́n jọ sọ̀rọ̀ pé ṣé o mọ̀ pé iṣẹ́ mi náà ni àjọṣepọ̀ ò ní bàjẹ́ àjọ iṣẹ́ ti pẹ́, so wọ́n jọ sọ̀rọ̀ so wá ẹni náà wà gbé kó bẹ́ẹ̀mì náà sọ̀rọ̀ ló wá gbé fóònù fún mi nǹkan tẹ́ni yẹn ń sọ lórí fóònù kò clear sí bọ́ mo gbọ́ intonation pé tó ń sọ̀rọ̀ yẹn Yorùbá ni tó ń sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ mi yẹn sìn so ní tí mo gbọ́ ni pé kí n kó owó yẹn àti fọ́tò fún òun yẹn Adébọ̀wálé Sanni máa ní òkè mo ti gbọ́ fọ́tò yẹn wà lórí fóònù mi àṣàdá dì fọ́tò ìyá yẹn níbi tó ti bọ́ pẹ̀lú fọ́tò tí mo mú lórí fún ìyàwó mi ó wà lọ́wọ́ mi àṣàdá dì but mo fi hàn wá ní pé ká pè jẹ̀ lọ́mú ní kékeré lẹ́yìn fi mú fọ́tò yẹn lórí fóònù ìyàwó ní tí mo fi mú ni pé mo ti mú fọ́tò yẹn up front kó tó di pé gbogbo àmátà yẹn ó arise nígbà tí èmi náà bá ní ìkẹ́ tí mo fi nǹkan báyọ̀ lórí fóònù pé òun ti padà máa ní òkè ó wá ní sọ owó yẹn ni ó máa pẹ̀lú information tí mo fẹ́ fáwọn pẹ̀lú fọ́tò ẹ̀ ló máa dìlé àwọn mo nínú pẹ̀lú as soon as má ti get owó yẹn máa get across sí wá ní òkè no problem. gbàtọ́ wá dọjọ́ kejì that was like 2 or 3 days after ó wá pè mí Harry ẹni yẹn o olówó ẹni yẹn lówó gan o àwọn ti ṣe investigation ẹni yẹn o ń Jẹ̀bú-Òde o pé ṣé mo mọ̀ pé òun sọ fún mi pé òun náà ọmọ Jẹ̀bú-Òde náà lòun náà ti lọ sí school o òun ti ṣe investigation ẹni ẹ dáadáa o wọ́n á ní investigation tẹ̀ ṣe kí lè rí mẹ́ ó ní wọ́n sọ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé ọkọ̀ ẹ̀ 2 years ago ní pé gúndò ọkọ̀ ẹ̀ gan ọ̀rẹ́ Gbénga Dáre ẹni oníṣẹ́ nǹkan tí mo sọ fún yín àyẹ̀ ṣe ó yàtọ̀ wá ní kò yàtọ̀ pé even though gan pé wọ́n sọ pé máa yẹn wọn tí rí up till now information to compare what I'm telling him so nígbà tí àwọn ọ̀gá máa ní okay no problem pé so owó yẹn ló máa dá yín dúró báyìí okay no problem tí wọ́n ti rí owó yẹn máa pè yín ó ń pè mí every week ó ń pè mí ìgbà mi máa rí kọ̀ọ̀lẹ̀ mi ò ní gbé ìgbà mi máa rí kọ̀ọ̀lẹ̀ mi ò ní gbé ìgbà mi tó báyìí máa ní ẹ̀gbọ́n mo wà bí kan mi lè bá yín sọ̀rọ̀ máa pè yín later it's because I don't want to discuss on that matter nígbà tí mo máa ro bọ́ọ̀lù ẹ̀ ṣe ń lọ bó ṣe ń pè mí yẹn mo wá wò pé ẹni yìí mo gbọ́dọ̀ wá ọgbọ́n tí màá fi stop ẹ̀ because mo ti rí desperation yẹn nínú bó ṣe ń bá mi sọ̀rọ̀ yẹn mo wá ní òkè mo wá pè mo ní ẹ̀gbọ́n ẹ̀kújọ́ mẹ́ta ìpẹ̀lẹ́ pé owó yẹn náà ni pé ẹni tó tiẹ̀ jẹ́ mí ní owó pé ẹnìkan jẹ́ mí 1.5 pé ẹni ò tí fún mi ní owó yẹn ni ò pé táyé kó ti fún mi ń sìn màá ti sẹ́ǹdì owó yẹn sí pé meanwhile ibẹ̀ yẹn o mo gbọ́ information pé wọ́n ti kó VGN àwọn ọlọ́dẹ àdúgbò wọ́n ti kó síbẹ̀ yẹn o meanwhile I'm just telling him lie mi ò dé ibẹ̀ yẹn mi ò mẹ́ ọkọlọ́pàá síbẹ̀ mi ò mẹ́ ọkọlọ́dẹ síbẹ̀ no all I'm trying to do is to scare him away from that place so up to this moment mi ò lè fún ní owó mi ò ṣe anything so nígbà tí issue wọ́n wá audit wọ́n arrest ìyàwó mi tó wá ń lọ tí àwọn èèyàn wá pè pé anti-kidnapping ni wọ́n ti wá gbé àwọn àwọn pé anti-kidnapping tẹ̀ tó wá jẹ́ pé àkáǹtì ni wọ́n audit tí ìsọ̀rọ̀ kidnapping pé kò yẹ kí anti-kidnapping kó wá gbé ẹni tó wọ́n audit àkáǹtì ẹ̀ wọ́n á jókòó. báwo lẹ ṣe gbọ́ pé wọ́n ti wá gbéyàwó yìí. èmi ni mo drop ẹ̀ lára jẹ́ síbi mo drop ẹ̀ sọ́dọ̀ wọn Ládéọlá pé kó lọ wẹ̀ ó change aṣọ ẹ̀ ó lọ sí ibiṣẹ́ yẹn so nígbà tí ó máa fi bí ọlọ́pàá máa arrest ẹ̀ yẹn àwọn èèyàn pè àwọn tó jẹjọ́ colleagues ní sẹ́ wọ́n pè láti nǹkan gbà dáàdi ọkàn mi wọ́n ti arrest ìyàwó yín o wọ́n gbé wọn lọ sí gbẹ̀bà that's how I got the information mo dẹ̀ pé dáàdi wọn ní ẹnìkan náà ti pè àwọn pé wọ́n ti sọ fáwọn náà so that's mo wá wò lọ́kàn mi pé kò yẹ kó jẹ́ àrọ̀ wọ́n ṣe àkáǹtì wọn ṣàkáǹtì òun ló prompt mi tí mo ronú lọ pé kidnapping mo fi ń pè lórí fóònù mo fi ń pè Adébọ̀wálé Sanni to be sure he not go to that place to execute the job. ní pé tí agbo èrò lọ tí mo á lè tà wá pé ọ̀rẹ́ mi yẹn kẹ̀kẹ́ nígbà wọn pé mo máa ń pè ẹ̀gbọ́n yẹn pé agbo èrò lọ pé kí ló ń ṣẹlẹ̀ pé mo rí lì ní láti bẹ́gbẹ́ yẹn sọ̀rọ̀ àwa ní pé kí ló ṣẹlẹ̀ mo ní kò sí nǹkan kan mo try mi ò disclose nǹkan tí mo fẹ́ bá ẹ̀gbọ́n yẹn sọ fún
ẹ̀kì yẹn. So now it was later mo á tún try number àwọn láàárọ̀ ọjọ́ kejì number àwọn wa lọ wọ́n wá ní àwọn lọ charge fóònù àwọn ní látàlẹ́ àná àwọn ẹgbẹ́ àwọn ní èmi náà fẹ́ bèèrè lọ́yìn pé ṣe wà lálàáfíà ni ò pé ibi tí mo mú lọ lọ́jọ́ yẹn wọ́n arrest àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n á ti kidnap lóde wọ́n arrest àwọn èèyàn bẹ́ẹ̀ èmi ò sọ fún pé ìyàwó mi pẹ̀lú àwọn kan pẹ̀lú colleagues ẹ̀ kan pẹ̀lú wọ́n mú Mr. Gabriel kan mi ò sọ fún ṣẹgẹ́ ẹ̀pọ̀ mi sìn so náà ó wá ní òun kọ́ ohun kan pé òun wà lé ohun o nígbà tí mo tún wá rí pé mo tẹ́ lọ́yà lọ́bẹ̀ tí wọ́n wá sọ tí mo tún wá aláṣàyà ara yín bá mi sọ pé things like that ló máa jẹ́ mo ló prompt me again mo tún wá pe nọ́mbà ẹ̀ padà ṣẹgẹ́ ẹ̀pọ̀ mi sà so ó dẹ̀ ní nígbà tí àwọn èèyàn délé tọ́jú fún mi pé wọ́n fẹ́ ọ pé wọ́n ní dandandandan kí mi wá sí station and lo and behold. ọjọ́ mélòó ni ìyàwó yín lò ní ọ̀dọ̀ ọkùnrin? Well, I think 2 or 3 nights. Lórí tẹ̀ fi yọjú sí. Okay, ibi tí mo ń bọ̀rọ̀ lọ ni lo and behold I came to the station the first day with lawyer. I was here. kí ló ń pẹ́ ń bọ̀ kí ló tẹ̀ gbé mọ́tò yín wọnú ọgbà tó jẹ́ pé tàlẹ́ gbé mọ́tò sí. No, nígbà tí mò ń bọ̀ ní first day mọ́tò mi mo gbé fún yàn ó lọ lónìí so mọ́tò lọ́ọ̀yà yẹn la gbé wa. no ọjọ́ tí first day ni mo ń sọ. ọjọ́ tó wọ́n arrest yín ni mo ń sọ ìtẹ́ wá. ọjọ́ tí wọ́n arrest mi. ẹ̀jẹ̀ wá pẹ̀lú ìyàwó yín. ọjọ́ tí wọ́n arrest mi. ẹ̀jẹ̀ tẹ̀jẹ̀ wá pẹ̀lú ìyàwó yín. Yes, ọjọ́ tí wọ́n arrest mi tí mo wá pẹ̀lú ìyàwó mi is because torí pé a fẹ́ wọlé àwọn mọ́mì ẹ̀ bẹ́ẹ̀ a fẹ́ fáwọn kan ní rice yẹn wà ní mọ́tò so we now decide okay táwọn ẹ̀fọ́ àwọn máa dúró dé àwọn yẹn kí n fi mọ́tò sílẹ̀ káà wọnú station wa so nǹkan tó fà tí mo bá mọ́tò síta tí mo wọnú station wa. nígbà tí wọ́n mú ìyàwó yín nígbà àkọ́kọ́ yẹn tẹ́ ẹ wọlé ṣé ẹ jẹ́ káwọn ọlọ́pàá mọ̀ pé èmi ọkọ ẹ̀rẹ́ o kí ló dé tẹ̀ fi mú o. náà nígbà tí a ti wá pẹ̀lú lọ́ọ̀yà èmi ò sọ fún àwọn ọlọ́pàá pé mi ọkọ ẹ̀. But it's like they didn't know I'm the husband. kí lẹ mọ̀ nípa ikú ọ̀gá iléeṣẹ́ yẹn ní ọdún méjì sẹ́yìn? Mi ò mọ ẹni tá à ń sọ ẹgbẹ́ dúdú ní àdúgbò wa ni. It was ọjọ́ tí mo gba fọ́tò tí mo mú fọ́tò ẹ̀ lórí fóònù ẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ ń mọ̀ tó ń ṣẹ̀ṣẹ̀ ń sọ fún mi which is just of recent. Ni mo ṣẹ̀ṣẹ̀ ń sọ fún mi pé ọ̀gá òun lélẹ̀ ìyàwó ẹ̀ lélẹ̀ ọmọ ẹ̀ lélẹ̀. I know nothing. ọ̀rẹ́ yìí sọ pé ẹ sọ fún un pé ẹ̀yin lẹ ṣiṣẹ́ gbígbé ọ̀gbàdẹ́jẹ́ àti pé ìdílé ìfipá ni pé torí wọ́n gbówó ìtúsílẹ̀ wá wọ́n fọ̀rọ̀ ọlọ́pàá ṣé lóòótọ́ lẹ sọ bẹ́ẹ̀ fọ́rọ̀ yẹn. irọ́ mi ò sọ something mi ò sọ àjọ discuss gbogbo nǹkan ló ń gbà báyìí ní tí mo ṣàlàyé fún ni pé. àdéhùn wo lẹ ṣe ní orí ti ìyàwó ọ̀gá iléeṣẹ́ yẹn tí wọ́n fẹ́ gbé àdéhùn lẹ́jọ́ ṣe pẹ̀lú ọ̀rẹ́ yín báwo la ṣe ṣàdéhùn owó yàtọ̀ sówó. sọ̀rọ̀ owó àti sọ̀rọ̀ owó mobilization yẹn ló ń béèrè lọ́wọ́ mi tí mi ò lè fún pẹ̀lú fọ́tò mi ò fún up to this moment even lọ́jọ́ tí èmi ti gbóhùn sọ yẹn tí mo ti báyà mi sọ yẹn tí mo ti sọ lórí pé tó bá gbọ́ wọ́n jẹ̀ kidnap ẹ̀ gan àwọn yẹn tó ti pariwo yẹn tó yẹn ti delete picture yẹn even àwọn ọlọ́pàá ò picture yẹn lórí fóònù mi èmi ni mo sọ fún wọn pé mo gbà pé mo mú fóònù yẹn lórí fóònù mo mú fún fọ́tò yẹn lórí fóònù ẹ̀. ẹ sọ pé lóòótọ́ ni ó wà lọ́kàn yín láti fìyà jẹ wọ́n nílé iṣẹ́ nítorí pé wọ́n dáyàwó yín dúró tàbí wọ́n kó àwọn míì wá ṣiṣẹ́. báwo ni ẹ ṣe ronú kan ìjìyà pé ok iṣẹ́ nìkan jí gbé iṣẹ́ nìkan jí wọn gbé. ṣe rí nígbà tí tẹ̀fí wá pé ọ̀rẹ́ yín. nígbà tẹ̀mí bò ń sọ̀rọ̀ yẹn tí mo pe Adébọ̀wálé Sanni ó jẹ́ kó yé mi pé wọ́n máa jí wọn gbé ni èmi kọ́ ní ṣé wọ́n wà lè nà wọ́n ni tó fẹ́ dẹ́rù bà wọ́n ó ní wọ́n máa jí wọn gbé ni pé àmì most cases o tí wọ́n bá fi wọ́n sílẹ̀ gan pàápàá tí wọ́n bá padà dé tí wọ́n máa ń wà di o pé àwọn boys yẹn lè kú yanjú wọn o sọ̀rọ̀ mi yín báyìí sá so nǹkan tó ṣẹlẹ̀ láyé àárín yẹn. ó tẹ̀lé ra mọ́tò nínú iṣẹ́ ọ̀lẹ́ṣẹ̀. mo ti bẹ̀rẹ̀ sí rìnrìn àjò láti 1995. ìrìnàjò láti travel lọ sí lóyìnbó. The first country. iṣẹ́ wo lẹ́ ń ṣe tẹ́ fi travel lọ sí lóyìnbó? mo iṣẹ́ as circulation assistant lókè Prada Express. Then mo iṣẹ́ pẹ̀lú Dúródolú
Nigeria Enterprises nílé Ifẹ̀ as sales clerk nígbà yẹn. So and mo dẹ̀ ti hawk hero service selling different kind of things. Ìgbàlẹ̀ kọ́ hòtẹ́ẹ̀lì yẹn. I have been in my hotel 2013 and I finished 2014. Iṣẹ́ wo lẹ ṣe tẹ̀ fi rówó kọ? Like I said, I'm a traveler. What I do tí bá travel, nígbà tí mo kọ́kọ́ travel, kọ́tà pọ̀ ṣe ni pé nígbà tí mo kọ́ lọ sí Libya, iṣẹ́ painting ni mo ń ṣe torí painter ni bàbá mi. Iṣẹ́ painting ni mo ń ṣe. Nígbà tí mo kúrò ní Libya tí mo wá sí Nigeria, then I had the opportunity to travel to China. That was then tí Obasanjo ṣẹ̀ṣẹ̀ introduce mobile phones in Nigeria. I'm the one of the set of people tó fi container tó fi ru mobile phone wọ computer village ní kẹ̀kẹ́ pẹ̀lú laptop Sagem àwọn fóònù Sagem àwọn ní àwọn Motorola ńláńlá. One of the first set of people tó kó wá, and after then we change to Nokia battery flying us. So I've been doing importing business which tó máa fún mi ní opportunity láti travel láti mọ a lot of places. Ṣé ẹ níwèé àṣẹ ìjọba fún okòwò tẹ̀ ń ṣe? I register my business with government. And up to this moment, I'm still into importation of goods and consumable items, trucks, and even cars. Màṣá ló ń parọ́ nínú ẹ̀yin àti ọ̀rẹ́ yín, òun sọ pé ẹ̀yin lẹ pé òun lẹ sọ̀rọ̀ nípa ìjínigbé lẹ́dẹ̀ sọ ọ̀rọ̀ ẹ̀kẹ́ ti ṣe, ẹ̀yin sọ pé òun ni èwo la fẹ́ gbàgbọ́ nínú ẹ̀yìn. Nígbà tí ẹ tà láti understand mi, nígbà tẹ́mi pè é tí mo bá sọ̀rọ̀ pé iṣẹ́ kan wà pé kán fìyà jẹ wọ́n tàbí kán kidnap ló sọ pé kidnap ló máa bẹ́tà. So we never even discuss bóyá owó bóyá wọ́n máa gbó lọ wọn àbí wọ́n máa ṣe kankan, we never discuss that. So báà ní ẹ̀ṣẹ̀ rí. Ṣùgbọ́n tẹ́ ọ̀bá ní lọ́kàn láti ṣe kidnapping ò ní fún wọn ní fọ́tò àti fọ́tò. Mi ò fún ní fọ́tò sà, mi ò fún. Ti ṣe kidnapping ò ní fún wọn ní fọ́tò àti fọ́tò. Mi ò fún ní fọ́tò sà, mi ò fún. I never give him fọ́tò, mi ò dẹ̀ fún ní owó. Statement mo sọ fún yín nísìn, mi ò sọ fún mo fún fọ́tò, mi ò fún fọ́tò, mi ò dẹ̀ fún ní owó. He requested for money, ó dẹ̀ ní kí n bẹ́ẹ̀ kan sọ lórí fóònù, mo dẹ̀ bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ ẹni kí n kó yẹn fún. I have the money but I didn't give. Ọ̀gá sí mi fún, mi dẹ̀ fún ní fọ́tò yẹn. Sọ níbo lẹ fẹ́ kí ẹjọ́ ìjálẹ̀ sí, lẹ fẹ́ kí ìjọba ṣe? Well, agbára nǹkan tí màá sọ fún ìjọba ni pé nínú ohun tó ṣẹlẹ̀ nípa Àjàrí Smith yẹn ọkọ̀ woman yẹn gangan mi ò mọ kankan pa ẹ̀, and pé mo pè é àdíndínà pé mo pè é pé ọwọ́ kidnap tó ń sọ pé wọ́n fìyà jẹ tó kidnap mi sọ pé àjọsọ we discuss that together ṣẹgbẹ́ ẹ̀kọ́ àmì ìsìn. So nǹkan tí màá lọ fún ìjọba ni pé they should just come wò pé èṣù ló wọ mind ní moment which I change my mind nígbà tí yàwó mi pariwo lórí fún mo bá ìyàwó mi sọ. Nígbà tẹ́ mọ̀ ń sí afurasí ajínigbé ọ̀rẹ́ yẹn ẹ ò ṣe sọ̀rọ̀ ẹ̀ fáwọn agbófinró. Ní yí àyè nígbà tí wọ́n sọ̀rọ̀ yẹn fún mi sí. Bóyá nítorí kẹ́yìn náà lè rí lò lọ́jọ́ iwájú. Rárá sà, nígbà tí wọ́n sọ̀rọ̀ yẹn fún mi nígbà yẹn sà, mi ò tí ì confam until ìgbà tí mo pè padà yíyá ẹ̀ tóun wá ń sọ fún mi. Ṣé mo pé ọ̀tọ̀ ní ó dàbí ẹni yìí nǹkan báyìí ló ń ṣe o, èmi ò dẹ̀ tí confam until nígbà tí mo pè just of recent ní ọdún yìí tàbí on discuss nǹkan yẹn. Níbo lẹ ti rí lẹ́tà tí àwọn lọ́ọ̀yà àbí lọ́ọ̀yà yẹn wá sáyẹ̀nsì tí wọ́n fẹ́ fi gratify owó tó alákàtì sí àkáǹtì ẹ̀wọ̀? Kò sí lẹ́tà kankan nígbà tí wọ́n wá sọ́dọ̀ mi ń bí my lawyer only told me pé mo máa ní ìdòwò at least àwọn ọmọ ibi tọ́rọ̀ sí ń lọ àwọn ọmọ mi at least wọ́n máa ní ìdòwò school. Mo lè lọ wọ́n pé the only way kò sí ẹ̀fẹ̀ tó lè fún mi lówó ń ta èmi náà ni mo lè get me my letter headed, mo lè fún address, mo lè draft letter headed mi fún so and they brought it to me, mo lè sign. Mo lè ti sign. I signed it. So what I did that day mo mọ̀ fún lọ́kàn àmì pé my bank will not honor it because normally tí n bá fẹ́ travel báyìí mo máa sọ fún pé mo travel
nǹkan báyìí ni ẹ lè ṣe o tí mi bá sí around o. So I didn't give any information. Àwọn àkáǹtì méjì tí wọ́n ní ẹ ní. Ẹ máa bá wa wo ìkànnì Profession Entertainment PSC TV. Ìgbádùn yín ló jẹ wá lógún.